Gbogbo ẹ̀yin olólùfẹ́ eré ìdárayá ní orílẹ̀-èdè Nàìjíríà, nílẹ̀ adúláwọ̀ àti jákèjádò ní òkè òkun. Yorùbá bọ̀wọ̀ wọ́n ní mọ̀ṣẹ́ báyìí ní oògùn mọ́rí ìgbẹ̀yìn ẹ̀ yálà bó jẹ́ láburú àbí ní ire. Torí pé ẹ̀dá tó rò fọ́ ìkà, wọ́n ní ó di dandan kí ọmọ rẹ̀, ẹbí rẹ̀, ará àti ojúlùmọ̀ ẹ̀ kan jẹ níbẹ̀. Bẹ́ẹ̀ dẹ̀ ní ìyànjẹ ò sí nínú fọ́tò bẹ́ni bá gbin ilá. Dandan báyìí náà ni kó ká ilá, ò lè gbin àlùbọ́sà kó ló fẹ́ fi ká úgú àbí ẹ̀fọ́ ṣọkọ. Ẹni ṣeun tẹ́nìkan ò ṣe rí, dandan ni kójú ẹ̀ rí tẹ́nìkan ò rí rí. Gbogbo àṣàmọ̀ ọ̀rọ̀ yìí ó dá lórí ìdájọ́ tí wọ́n dá lórí ọ̀rọ̀ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù àti àwọn ìgbìmọ̀ orílẹ̀-èdè Libya lánàá láti ọwọ́ àjọ CAF, àjọ tí ń ṣe àmójútó bọ́ọ̀lù nílẹ̀ adúláwọ̀ lánàá. Ìkànnì Samvatis Radio TV lórí YouTube náà lẹ ti ń láǹfààní àti máa gbọ́ wa. Ẹ ti mọ̀wọ́ ẹ ti mọ̀ ṣe wa pé ìròyìn yàjóyàjó léléyìí tó dùn etí gbọ́, tó dẹ̀ ṣe kíni, tó ṣe dáadáa, tó ní ìkìmí lẹ́mọ̀ máa gbọ́ ní ìkànnì wa níbi bíi. Ẹ jẹ́ mú kókó ẹ̀ gangan bí wọ́n ṣe dá ẹjọ́ ọ̀hún fún wọn ìyẹn ní àná. Bẹ́ẹ̀ bá gbàgbé wípé ìsọ̀rí kan náà ní orílẹ̀-èdè Libya, Nàìjíríà, orílẹ̀-èdè Benin Republic àti Rwanda jọ wà pé ìlú ìsọ̀rí ni wọ́n ń pè ní kọ̀mẹ́sì Ọ̀yọ́ sí Ife ẹ̀yẹ adúláwọ̀ ọdún tí ń bọ̀ yẹn Morocco 2025. Nínú ìsọ̀rí láti rí orílẹ̀-èdè Nàìjíríà níbi tó ti na orílẹ̀-èdè Benin Republic ọ̀tá ọ̀mì nínú ìfigagbága kejì pẹ̀lú orílẹ̀-èdè Rwanda. Ìfigagbága rẹ̀ lẹ́ẹ̀kẹta ló ti na orílẹ̀-èdè Libya ní agbègbè orílẹ̀-èdè Nàìjíríà níbi bí ní ìpínlẹ̀ Akwa Ibom, tó yẹ kí ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kejì ó wáyé ní ọjọ́ 15 oṣù tá a wà yìí, tó bọ́ sí ọjọ́ Túsìdẹ̀ẹ́ ọjọ́ Ìṣẹ́gun. Èyí tí Nàìjíríà gbéra, àwọn ikọ̀ agbábọ́ọ̀lù Nàìjíríà gbéra ó dé orílẹ̀-èdè Libya ọ̀hún ni wọ́n dé láti wípé káwọn gbá bọ́ọ̀lù ìgbésẹ̀ kejì ìyẹn ní ọjọ́ Túsìdẹ̀ẹ́ ọ̀hún, ṣùgbọ́n yóò ń tènìyàn ṣíṣe ti Ọlọ́run ọba nígbà tí wọ́n balẹ̀ sórílẹ̀-èdè Libya ọ̀hún. Léyìí tó jẹ́ wípé kàkà kí wọ́n fi gbà wọ́n lálejò ìyẹn orílẹ̀-èdè Libya, nígbà tí wọ́n dé orílẹ̀-èdè ọ̀hún yẹn ikọ̀ Nàìjíríà kan gba orílẹ̀-èdè ikọ̀ Super Eagles lálejò, kan ṣẹ̀ṣẹ̀ wọn dáadáa ní tẹ̀sán tológun. Ṣe ni wọ́n ṣàbàṣàbà mọ̀yàmọ̀yà. Léyìí tí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù àti àwọn ìgbìmọ̀ ikọ̀ Nàìjíríà dé orílẹ̀-èdè Libya tí wọ́n dẹ̀ jókòó wọ́lọ́wọ́lọ́ tó pé ìmí ilẹ̀ orímọ̀ àgànì, tó jẹ́ pé ibi tó yẹ kán ṣí fún wọn kán ti fi ẹ̀dọ̀ lórí òróǹro. Ìgbìmọ̀ tí ń ṣàkóso bọ́ọ̀lù ní orílẹ̀-èdè Libya ní kọ̀jọ́ lákè kọ̀jọ́ lódò. Bẹ́ẹ̀ dẹ̀ ní àwọn ọ̀nì gbọ́, àwọn ọ̀nì gbà, dandan ní kí Nàìjíríà kí wọ́n ṣe kíni, kí wọ́n wà bọ́ ti wà yẹn. Àmọ́ bá a ti ń yọ sóbẹ̀ ni à ń yọ gbó, torí pé bí èèyàn bá ṣe tẹ́nìkan ò ṣe rí, dandan ni kójú ẹ̀rí tẹ́nìkan ò rí. Wọ́n ní gbogbo fọ́nrán yìí bí ṣe ń jáde bí orílẹ̀-èdè Nàìjíríà ikọ̀ wọn ṣe ń jẹ ìyà lórílẹ̀-èdè Libya, àwọn agbábọ́ọ̀lù Nàìjíríà là ń sọ o. Gbogbo ẹ̀ ní ìgbìmọ̀ CAF rí. Eléyìí gan ló bí àwọn ìgbìmọ̀ tí ń ṣàkóso bọ́ọ̀lù lórílẹ̀-èdè Nàìjíríà nínú wípé tọ̀, ẹ̀yin agbábọ́ọ̀lù ẹ máa bọ̀, ìyà yìí tó gẹ̀, bí wájú ọ̀bá ṣe lọ ẹ̀yìn á ṣe padà sí bọ́ọ̀mù, bá mọ ibi tí ń lọ yóò sì mọ ibi títí ń ṣe kíni, ibi títí ń bọ̀. Èyí ló bí àwọn kíni ìgbìmọ̀ inú tó ti fi ní kí àwọn agbábọ́ọ̀lù wọ ọkọ̀ òfurufú ká mọ́ padà bọ̀ láì gbá bọ́ọ̀lù pẹ̀lú orílẹ̀-èdè Libya ní ìgbésẹ̀ kejì. Ṣùgbọ́n orílẹ̀-èdè Libya bẹ̀rẹ̀ sí ṣe ìgbáradì wípé kọ̀ọ̀kan àwọn, torí pé Nàìjíríà ṣe tiwọn ní ẹ̀yin lẹ́wù yìí kẹ́ kúrò níbi bíi àti ṣetán àti gbá bọ́ọ̀lù pẹ̀lú yín. Wọ́n ní gbogbo ọ̀rọ̀ yìí ní àjọ CAF ní ẹ má wọ́rì, ìdájọ́ ó dìde. Léyìí tí àwọn olólùfẹ́ bọ́ọ̀lù lórílẹ̀-èdè Nàìjíríà jálẹ̀jákò káàkiri àgbáńlá ayé ti ń pàrọwọ́ ọkàn wípé ṣé àjọ CAF fẹ́ dọwọ́ bo ọ̀rọ̀ yìí ni. Kódà àwọn agbábọ́ọ̀lù ògbóǹtarìgì kọ̀ọ̀kan nílẹ̀ adúláwọ̀ gan ti fọ èsì sí àwọn ọ̀rọ̀ yìí pé ṣé àjọ CAF fẹ́ da ọwọ́ bo ìṣẹ̀lẹ̀ yìí, ó yẹ kán fi ìyà tó jẹ́ tó tọ́ kán fi jẹ orílẹ̀-èdè Libya, torí pé kì í ṣe àkọ́kọ́ kì í ṣe ẹ̀kejì tí orílẹ̀-èdè yìí máa ṣe àwọn nǹkan báyìí. Àmọ́ wọ́n ní ẹni à ń gbéyàwó bọ̀ wá bá kò kí ń garùn, torí pé ojú ló pọ́ sí, àkálò ló padà pé bàbá, àti wípé bí ìyá ò bá jẹ ọmọ tí ń gbọ́n, ìyá ń jẹ nǹkan kan lọ́wọ́ ni. Bí ìyá bá jẹ tí ń jẹ tán, yóò padà jẹ ọmọ tí ò ní làákàyè, tí ò ní ọgbọ́n lórí. Wọ́n ní nígbẹ̀yìn ní àyà àná ní ọ̀sán àná ìdájọ́ balẹ̀ láti ọwọ́ ìgbìmọ̀ CAF,
ìgbìmọ̀ tí ń ṣàkóso bọ́ọ̀lù nílẹ̀ adúláwọ̀ wọ́n gbé ìdájọ́ kalẹ̀ fún ikọ̀ Libya pé ní báyìí ní wàràǹṣeṣà láàrin oṣù méjì yẹn 60 ọjọ́ àwọn fún yín kẹ́ lọ fi san owó tó tó bíi $50,000 ní dọ́là ìyẹn $50,000 kẹ́ lọ san ní owó ìtanràn sínú àpò àsùnwọ̀n CAF. lẹ́yìn ìgbà náà wọ́n ní orílẹ̀-èdè Nàìjíríà ti borí yín ní ọ̀tọ̀mátìkì láì gbá bọ́ọ̀lù pẹ̀lú àmì 3 àti góò 3 lẹ́yìn tí ò ní bákan nínú. wọ́n wá ṣe ìkìlọ̀ fún orílẹ̀-èdè Libya wípé lẹ́yìn eléyìí ìjọ tẹ́ ẹ bá tó dáṣọ rú ẹ̀ ṣòro tẹ́ ẹ tó ṣerú nǹkan báyìí ẹ jẹ̀yàn ẹ̀yin ní ṣuṣu ọ̀hún gan ò ní jẹ́nà táàbì ní ẹ máa jẹ́ kó máa yún yín lẹ́nu ẹlẹ́ẹ̀ní gbọ́ ni àwa náà ò ní gbà ẹ̀yin ò ní wọ́n kún àwọn ò ní gbà á láàbọ̀ bí kún ló loko bí pàkúté ni ẹjẹ́ àjọ máa wò ó kọkùnrin tàtọ̀rìn kóbìnrin tàtọ̀rìn ẹnì kó ń lomi lẹ́yìn ẹsẹ̀ jura wọn lọ. eléyìí ni ìgbìmọ̀ CAF ní sọ fún orílẹ̀-èdè Libya wípé kò sí bálágbàro ṣe lè ga tó ẹni ó gbóko fún ní ọ̀gẹ́ o ẹ tẹra mọ́ bí eré ni bíbí ni báwọn ọba fi yín jófin báyìí orílẹ̀-èdè míì náà ó tún wúwo irúwà bẹ́ẹ̀ yóò tún fi ṣe aṣọ dáadáa sára ṣùgbọ́n tójú yín ti rí àwọn lérò wípé ẹ mọ̀ tẹ́ ń ṣe báyìí bẹ́ẹ̀ bá wá mọ̀ tẹ́ ń ṣe á jẹ́ wípé ìyà tó ń bẹ lọ́jọ́ iwájú fún yín nù. báyìí àwọn kíni agbábọ́ọ̀lù Nàìjíríà látọwọ́ balógun wọn ìyẹn William Troost-Ekong ó ti fi sórí ẹ̀rọ ayélujára ajẹ́rẹ́ tá a mọ̀ sí Twitter s&d wípé àwọn dúpẹ́ àwọn yege ìgbìmọ̀ CAF ti fún àwọn ní àmì 3 léyìí ti fún Nàìjíríà láǹfààní wípé wọ́n ti pegedé wọ́n ti yege àmì 3 túmọ̀ sí pé Nàìjíríà ti ní kíni wọ́n ti ní àmì 10 nínú ìsọ̀rí wọ́n borí 3 wọ́n ta òmì kan ó túmọ̀ sí pé wọ́n ti yege sí orílẹ̀-èdè Morocco 2025 fún ẹ̀yà adúláwọ̀ àkí orílẹ̀-èdè Nàìjíríà kú oríire Nàìjíríà we aid pàrípà èdè òní dìwà o. Samfatis Radio TV lẹ́tí láǹfààní àti mọ ọgbẹ́ ìròyìn látọwọ́ ọmọ yín ọ̀rẹ́ yé ìyẹn àbúrò yín náà ni Abídèmí Yusuf lórúkọ mi mọ̀nàká yéèpà mọ̀njá Àjíà nílùú UK Ireland aláṣẹ àti olùdarí Samfatis ọ̀dàbọ̀ àkú òní.